أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. eléyìí ni fídíò èyí tó yá sí pé mo fẹ́ ṣe àti pé nígbà tí máa fẹ́ pa tó ṣe fídíò mi ìmọ̀ jásí pé lẹ́yìn mo náà kọ́ṣà ní kọ́dá kẹlẹ́mí tó jáde kó tó challenge wa ní reply fẹ́ ní kankan. ìdáhùn èsì fún àfá tí ó sọ wípé ó fẹ́ trend ní mo fẹ́ jẹ́ kó máa bẹ́ kó mọ̀ mí ta lè mí gẹ́gẹ́ fúnra mi, kí ni gbìyànjú mi nínú Islam, kí ni gbìyànjú mi láwùjọ, kí ni gbìyànjú mi lọ́dọ̀ àwọn tàjọ jẹ́ àwọn akẹgbẹ́ mi. Kí lórí ó kọ́ olóbíyà yìí Talhatu Abdullahi Al-Azhari, Talhatu Abdullahi Al-Azhari. Ó fẹ́ trend ní ó máa wípé a ti ń dìfẹ́ Mudu Markaz nísìnyí kò ń sọ̀rọ̀ tó bá wù tíra yìí kí lórí Medinatu Ìlọrin sórí kàtí mọ́kọ́ sí àyí ò tírí kí lórí bẹ̀ Medinatu Ìlọrin fi bayani fadilati al-Sheikh Habibillahi al-Ilori Mudir al-Markaz so tíra yìí mo kọ́ ní 2022 yẹn bàtí mo fi kọ́ yẹn mo wà nínú blue àti jáde dárúgbà ẹ̀ 30 days mo fi kọ́ tíra yìí. Nígbà tó wá di 2023 mo launch ẹ̀ mo print ẹ̀ síta sorry torí àwọn tí ó gbọ́ láwọ́báwá sorry Talhat Abdullah Al-Azhari 30 nights so mo pè ní Thalathuna Laylan. So mo ṣàlàyé tó fi mọ̀ pé ìmọ̀ Mudiru ọlọ́ọ̀kan fẹ́ fẹ́lẹ́ ìsàmìlẹ̀sàn ni kò sí pé bóyá mo fẹ́ trend. So tó wáyé kó bá mọ̀ mi ni wà mọ̀ pé èèyàn tí máa ń sá fún social media ní mi torí ń sọ̀rọ̀ ilé social media báyìí lọ sí kí n bú ìbú. So gbogbo ọ̀rọ̀ tí bàbá Mudiru Markaz sọ lórí pé Ìlọrin kò ṣẹlẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ mo ti kọ́ kalẹ̀. Mo tó wá láwọn máa tó tọ́ọ̀tì kan tí mo ti kọ́ tí ti print rárá tó yá pé Mudiru ló sọ. Tó fi mọ̀ pé èmi tí orí tí mo ń jáde yìí mi ń ṣe ọmọ kékeré tẹ̀ ń sọ pé ọmọ kékeré so ma àwọn tó bá máa ń ṣe tíra bèèrè lọ́wọ́ pé tíra tó bá tó fi colored paper kọ́ so sorry àkọwálù Mudiru ọ̀rọ̀ Mudiru mo kó sí àyè ọ̀rọ̀ Mudiru mo sí kí ni mo kó sí àyè náà kó wá lè mọ̀ pé kí ló wá kọ síbẹ̀ sorry mo kọ́ dímọ̀ mi rè sorry Talhatu Abdullah wọ́n tó já sí pé ọ sọ pé ọmọ kékeré ni mójútó ẹ̀kọ́ rẹ̀ sọ kí ni ẹni tí ó bá fi wúlò fún Islam ó ní okùn mú jáde kárí. Ẹni tí ó bá fi wúlò fún Islam ó ní okùn mú síta kárí. Kí ló rí tekdim kí ló rí ó kọta lórí àyè Professor Dr. Mashood Mahmood Jimba wọ́n ká wọ́n dẹ̀ jẹ́ ló tẹ̀gbé bẹ́ẹ̀ ni èyí tó kọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bàbá Mudu Markaz tó mú wá síbẹ̀ lórí pé Ìlọrin kò sílẹ̀ Yorùbá gbogbo ẹni mú kọ síbẹ̀. Àwọn nìkan kọ́lẹ̀ tẹ̀kírísì síbẹ̀ àwọn afá pọ̀ tí wọ́n pọ̀ lórí pàmbẹ̀ gan láwọn dàkátìrà tó fi mọ̀ pé mo ju in tí ẹ̀ ń pè mí lọ àwọn ọmọ kékeré ni tí máa fi àwọn ìsàhámẹ́ntì mi rán àwọn kan tí mo ti ṣe fún àwùjọ Islam pápá jùlọ nílẹ̀ Yorùbá yẹn títò pé ọmọ kékeré tí máa fi ràn ẹ̀wú bà ọ́ pé ẹlòmí ga tó jásí pé di dókítà ga kò tí ìsìlájí tí mo ti ṣe so tó fi mọ̀ so Mudu Markaz sọ pé inna Madinata Ilorin laysat min al-buldan al-Yorubawiyya wal asbab allati taj'aluna naz'umu annaha baladun Yorubawi so hiya awwalan mo ní lugatu takhatubi bayna ahliha Yorubawiyya so thaniyan mawqi'uha al-geography ko ni dikita mo so ifa geography ni ó wà nàìjíríà sorry so mo ṣe pàtó wọ́n sọ pé ọmọ kékeré ni kò máa wára rẹ̀ eléyìí tí ẹ̀bùn padà ń bọ̀ wá sálàyé tíra ìfàwẹ̀ so ó fi mọ̀ pé mo jùbọ́ sí léwò lọ sorry Thalathuna Laylan wọ́n bẹ́ gẹ́tì rẹ̀ ṣe kíní. ẹlẹ́kejì ọba ṣe fídíò fún mi lánàá ọba sọ lóga bàtí wọ́n lọ́wọ́ inú fídíò yẹ mo lọ́wọ́ kọ́mẹ́ntì àwọn èèyàn àwọn sọ bá tọ́lẹ̀ àyàn ò lè gbọ́ láwọ́ ara ẹ̀yẹ wọ́n rẹ̀ pé wáyá pé báwọn pípù ìbá mọ̀ Talha ni pèsè ọ̀rọ̀ fàáyì tó bá kẹ́ bá mẹ́tẹ̀ ń bá wí ni ẹ mọ̀ pé gbogbo lóga ti sọ yẹn náà àwọn kan náà lóga yẹ kéré gbogbo bí tó ti rí lóga nǹkan kan mọ́ tíra tó ti rí wàláì mọ́ tíra tó ti rí ó wá lọ kó àwọn lóga Maqamatul Hariri tó bá kó bá mọ̀ bí Maqamatul Hariri ṣe jẹ́ sí mi ni ó ní lọ́wọ́ ní Maqama mọ́ pé títí wá máa ṣe fídíò fún ilé yìí kí mọ́ bá sọ lóga tó kí ó rí pé bá ti mo ṣe fídíò fún mo lo àwọn àmfààl
gbogbo ẹni tí bá ń tẹ̀lé mi ẹ mọ̀ rí àwọn àmàfààlì àrọ̀bíyà kó ti pé ó mọ̀ rí lógàn ó fi mọ̀ ọmọ tó ń bá sọ̀rọ̀ yìí àdìbò ni. So táwa náà bá yẹ tẹ tábà wọ skul tó bá ṣe pé màá tètè gba dókítọ̀ yìí tó wá gba pòfẹ́sọ̀ kí ló wà ń bẹ̀ kí ni ṣe tó bá wo tíra yìí mo ti tú tán ọkọ̀ mọ́tò kárí rí mo ti tú gbogbo ẹ̀ tẹ́yẹ́yẹ́ láti muqaddima di al-maqam al-khamsun al-basriya mo ti tú gbogbo ẹ̀ tẹ́yẹ́yẹ́ mo gbà eléyìí tó ń fi lúgà tí tó bá jáde fún debate maqama ó mọ̀ kíwù torí èmi ó dúró pé kò sí kẹ́límà kan nínú maqamatul hariri tí mọ̀ túmọ̀ rẹ̀ àmọ́ àwọn kẹ̀mẹ́ẹ̀ tí ó pọ̀ nínú maqamatul hariri tó mọ̀ túmọ̀ rẹ̀ mo fẹ́ ṣe fídíò yìí torí pé káwọn ilé mọ̀ wára wọn ọmọ kékeré ní so ẹgbẹ́ bẹ́ẹ̀ sọ pé mudiru markazi mustawa wọn so mú mustawa wọn ni maqamatul hariri nìkan kọ́ lọ́wọ́ ní telegram mi wá sáǹfààní tààrà so mo ti túbọ̀ maqamatul hariri tán mo ti túbọ̀ Surat Ibn Durayd Surat Ibn Durayd ní tútán òun nìkan kọ́ tíra bàbá wa Sheikh Salihu Al-Kabari rẹ̀ tàbí ṣe ṣáàrù nàwábí kalimi orí tó wọ́n náà àwọn tíra mi wà bẹ̀tẹ̀ láti pé mo ti wá tú tààtí upload sí Telegram so wọ́n náà ní síbẹ̀ tó bá wúra rẹ̀ kí ló fi wúlò fún Islam kí ni contribution rẹ̀ fáwọn ọ̀dọ́ èmi lè sọ wípé mo ṣe kábàáyì wà gbé fọ́tò mi káàkiri ọmọ kékeré yìí ṣe so o mọ́ mustawa mi lọ́gàlà àrọ̀bíyà tó yẹ kó bá mọ́ mustawa mi lọ́gàlà àrọ̀bíyà ó yẹ kó mọ́ sáà ní pé mo jẹ tẹ́rí sí o èmi tí mo ń pè fún ní kọ́ọ̀ṣì kọ́lẹ̀ oníyàwó mẹ́ta ọlọ́run yọ ohun jẹ ọlọ́run tẹ̀ yọ tó bá yẹ kó bá wá ní wàláhì yóò mọ̀ gba dírípù ni torí yóò kéwú tó ọjọ́ orí tí mo gbà tí mo fi kọ tíra tí mo kọ yìí ọjọ́ orí mi gbà yẹn wallahi alazim tí máa sọ fún ẹ ó rò pé mọ̀ yìí ó rà kó gbìyànjú nígbà tí wọ́n fọ́ lọ́jọ́ orí yẹn ó tí ì dá kankan kọ́ ọlọ́run bá sọ̀rọ̀ fún yàn ẹ má sọ pé kọ́lọ́run sọ̀rọ̀ fún ẹ má sọ pé kọ́lọ́run sọ̀rọ̀ fún sọ wá rí eléyìí nìkan kọ́ láàrin àwọn akẹgbẹ́ mi ọ̀gá tún ni mí sórí eléyìí sórí mo fẹ́ kó fa balẹ̀ kó kó dáadáa láti ayé Jaiza Amiru Shu'ara gbogbo ọmọ Nàìjíríà Amiru Shu'ara gbogbo ọmọ Nàìjíríà ní 2023 èmi ni number 1 ló jẹ́ pé mo sọ fún ẹ pé tí máa tún àwọn ọmọ ogun mi kalẹ̀ fún sórí ọ̀rọ̀ tán sọ pé al-markazu daru sa'adatina wa muhibbu li-markazi qad sa'ida wa habibullahi imamu li-jundi wa nahnu li-jundu wa nahnu fida ẹgbẹ́ sọ pé wa habibullahi imamu li-jundi Sheikh Habibu àwọn gẹ́gẹ́ ni imamu ogun tí jà ogun wa nahnu li-jundu ọ̀kan náà gbogbo Mudiru Markazi mi tó wá sí pé mo tún wá èyí náà tó wá ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fún àwọn ọmọ ogun kan tó wá sí pé ti máa ṣí àwọn ọmọ ogun jáde fún ọ kódà gbogbo àwọn tó lágbó Markazi kó ẹsìn mi ẹjẹ bá yín kọ́ àwọn ọmọ jáde dárú lóhùn tá a bá fèsì yín tí máa sọ fún ẹ bóyá dókítà yẹn mú ẹ jẹ́ kó mọ̀ ẹ kọ́ mi ẹ lálàsẹ̀ rẹ̀ fún oṣù kan ẹ padà bẹ̀bẹ̀ ni pòfẹ́sọ̀ yẹn mú ẹ jẹ́ kó mọ̀ láàrin oṣù kan ìwọ yìí tí máa ní kán jáde sí ọkàn kọrin fún wọn kàn sí ọ léṣe ni o sọ pé ó fẹ́ trend ẹni tó fẹ́ trend bí ó fẹ́ trend ni mo ti sọ Mudiru láti 2022 ìmọ̀lélé ìmọ̀ ní ó sì pé gbogbo lọ́jọ́kó lọ ha ló gà fún mi lọ́n so afáàmà Maqamatul Hariri tó kàrọ rẹ̀ so mẹ́gbẹ́ Sufi ẹ̀ ní àmánà ilmiya so lọ kàtírà àwọn so mẹ́gbẹ́ ó fọ́lá nàbí tọwọ́ muqaddima bí tawassul bi Muhammadi sayyidil bashar wa shafi'il mushaffa so ó fọ́lá nàbí tọrọ so gbogbo yìí náà ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ yìí àwọn bàbá tó bí àwọn tó Sufi ní gbogbo wọn ìdájí kí Sufi ní ẹ̀dàkùn yẹn kanú yìí tó já sí pé ó ṣe kí ni ó wọ́n bí súnsún náà fi ọ̀dọ̀ àwọn ọdọ̀ mọ́kí Markazi náà lẹ́kí ẹ̀ sì tún mọ̀ tó wà náà tàbá wọnú orin náà ẹ̀tún kéré tẹ́ gbogbo bá ṣe ṣe fídíò fúnra wa tàbí kéré tàbájọ bẹ̀rẹ̀ sí kọrin fúnra wa tàbí pé èyí oníyàwó mẹ́ta wọn sẹ̀kọ́ jẹ́ mọ̀ wára rẹ̀ ó tún wá lọ́rọ̀ gbéra galẹ́nu ó ń sọ kéré kan sọ pé ó dá fídíò kan ọdún náà tí rí wọ́n sẹ́jẹ̀ sí ìta ni wọ́n tó wọ́n sẹ́sẹ̀ ń sẹ́ni fídíò sí ọ ọlọ́mọ ìjọ tó mọ̀ sáwọn dìbẹ́tì alọ́yọ́ ẹjọ́kọ̀ mẹ́ pé àwọn Markazi kó a mọ́ yálà jà kí pé sọ̀rọ̀ kíní bákẹ́ lọ́gbà bí i ẹ̀sì pẹ̀lẹ́ ní mi ṣẹ̀rí ayẹyẹ ní tí sọ̀kẹ́ pẹ̀lú rẹ̀ ẹjọ́kọ̀ díjọ́ múná kọ́ṣàdá ẹjọ́kọ̀ díjọ́ múná kọ́ṣàdá so èyí tó ń sọ pé ọmọ yẹn chẹ̀chẹ̀chẹ̀ máa kọ́ lẹ́kọ̀ọ́ máa dán àfàdí sí mọ́ lọ́wọ́ sanadan wà mọ́tíná kò wá sọ háhà rẹ̀ lọ múra dáadáa ọlọ́mọ kátírà o gbogbo àwọn fídíò tó ń seun anú mi sí ọmọ sí tẹ́mà rẹ̀ ni o
àtẹ̀yẹ́tẹ̀ mẹ́sẹ̀jì mi tẹ́ sọ pé àbátọ̀ yà lọ́mọ kátìrà fa mo náà kọ́ṣà bọ̀ àmọ́ ní yẹ́lùmẹ̀ ìṣẹ̀ntì ṣe lọ́mọ kátìrà fa mo tẹ̀ máa ń lo yẹ́lùmẹ̀ èmi tó ń ká àwọn ìwé mi yàtọ̀ sí mi ò ráyè kìíní so ilé jẹ́ clarification bẹ́ẹ̀ kí wàá fi ṣe fídíò kan nísìnyí tó wàá fi challenge mi ìní dàlú mà ilé mi tó dẹ́ ìmọ̀ náà kọ́ṣà so kọ́lọ̀ kí ọwọ́ pẹ̀lú wa bá mo dùn mọ́ káàsì ẹ̀mí gbogbo àláfíà ara bá a ṣe fún wa.